Ìtàn ìgbésí ayé Adélábù pẹ́ńkẹ́lẹ́ mẹ́ẹ̀sì. Lẹ́yìn ikú Adélábù, àwọn ọmọlẹ́yìn ẹ̀ sá lọ. Èyí tí ò bá sá lọ nínú wọn yóò rẹ̀wọ̀n he. Lọ́jọ́ 10 oṣù kẹrin ọdún 1958, ìyẹn ọjọ́ 11 lẹ́yìn tí Adégòkè Adélábù kú sínú ìjàmbá mọ́tò, Albert Yonin, ìyẹn òyìnbó tó wa mọ́tò náà jáde ní ọsibítù. Látọjọ́ tí mọ́tò wọn ti níjàmbá yìí, ìyẹn ní ọjọ́ 25 oṣù kẹta ọdún 1958 ló ti wà lọ́sibítù Jericho Nursing Home nìbàdàn níbẹ̀. Àwọn ọlọ́pàá ń wá láti bá a sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn dókítà ní wọn kò tí ì lè bá a sọ̀rọ̀ kankan nítorí kò tí ì lè sọ̀rọ̀ dáadáa. Bẹ́ẹ̀ òun náà sì farapa yánnayànna nítorí alùkì ní ìjàmbá náà lù ú. Ṣùgbọ́n lọ́jọ́ yìí, ìyẹn ọjọ́ àlàmísì ọjọ́ 10 oṣù kẹrin, wọ́n tú ọkùnrin náà sílẹ̀. Wọ́n ní kó máa lọ sílé ẹ̀ ní 72 Lebanon Street, níbi táwọn dókítà yóò ti tún máa tọ́jú ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ń retí ẹ̀, wọ́n fẹ́ bi í láwọn ìbéèrè kan. Àwọn olùpẹ̀jọ́ tí máa fẹ́ mọ àlàyé bí ẹnìkan ṣe kú àti ohun tó fa ikú ẹ̀ náà ni wọ́n ń dúró dè é. Wọ́n ní kó wá sí kòrónà níbi tí wọn yóò ti wádìí ọ̀rọ̀ ikú náà. Nítorí ìdí èyí, ọ̀pọ̀ èèyàn ló ti ń retí ọkùnrin náà pé kó tètè jáde lọ́sibítù. Nígbà tó jáde pàápàá, wọn ò jẹ́ kẹ́nìkankan súnmọ́ o. Wọ́n ní dókítà ló sọ bẹ́ẹ̀. Ní gbogbo àsìkò yìí náà ni wàhálà ti ń lọ nígboro. Àwọn ọlọ́pàá ti ń kó àwọn èèyàn lóríṣiríṣi. Wọ́n ń fẹ́ mọ àwọn tí wọ́n pààyàn rẹpẹtẹ nítorí ikú Adélábù yìí. Wọ́n fẹ́ kí wọ́n tètè kó wọn lọ sílé ẹjọ́ kíákíá. Lóòótọ́, wọ́n fẹ́ mú wọn kí wọ́n sì rí pé ẹlẹ́ṣẹ̀ kan kò lọ láì jìyà. Ṣùgbọ́n ìdí tíjà náà fi mú ẹgbẹ́ ọlọ́pàá tó ń ṣèjọba nígbà náà lára ni pé ìbò tuntun ń bọ̀, ìbò ìjọba ìbílẹ̀. Wọ́n sì ti mọ̀ pé bíjà náà bá sì ń lọ lọ́wọ́, tàbí táwọn ọmọ Adélábù bá fi lè rẹ́sẹ̀ múlẹ̀ dáadáa, kò sí bí ẹgbẹ́ àwọn yóò ṣe wọlé ládùúgbò náà. Àwọn ọmọ Adélábù yóò gba gbogbo Ìbàdàn lọ́wọ́ àwọn ni. Ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 9 oṣù kẹrin, àwọn èèyàn 71 71 ni wọ́n kọ́kọ́ kó wá sílé ẹjọ́. Nígbà tó sì dọjọ́ kẹta lẹ́yìn yẹn, wọ́n tún kó àwọn 8 míì kún wọn. Ẹjọ́ apààyàn ni wọ́n fẹ́ bá gbogbo wọn ṣe. Èyí tó sì ya àwọn èèyàn lẹ́nu jùlọ ní ti àwọn ọmọ bàbá kan náà 6 tí wọ́n kó wá lọ́jọ́ 11 oṣù kẹrin náà. Wọ́n mú Ládòkun Àjàó, Aminu Àjàó, Jímọ̀ Àjàó, Lásìsì Àjàó, Ràfíù Àjàó àti Ṣẹ̀fíù Àlàó. Àwọn ni wọ́n sọ pé wọ́n pa Babalọ́lá Lákàndúró lábúlé Lákàndúró. Wọ́n tún mú Rájí Àjàó àti Lámídì Àjàó. Wọ́n láwọn ni wọ́n pa Súàrà Oníkẹ́dé lábúlé Oníkẹ́dé. Bákan náà ni wọ́n sì mú Fálétí Dìísù àtọmọ ìyá ẹ̀ Ásànì Dìísù. Wọ́n láwọn náà pààyàn. Wọ́n pa Gbàdàmọ́sí Ọ̀ṣúntókí lábúlé Àrúlógún. Báyìí ni gbogbo ìlú ń ṣe wùdòwùdò tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ NCNC tàbí àwọn ọmọlẹ́yìn Adélábù gbogbo sá kúrò láàrin ìlú. Kálukú gba oko wọn lọ. Àwọn mìíràn kò tilẹ̀ dúró ní gbèrígbèrè Ìbàdàn. Ọ̀nà jíjìn ni wọ́n gbà lọ. Wọ́n sá fáwọn ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá. Kí kálukú tí wọ́n mú àtàwọn tí wọn kò tí ì mú pàápàá lè mọ̀ pé ọ̀rọ̀ náà kì í ṣe kékeré rárá. Ọjọ́ kejì tí ilé ẹjọ́ náà bẹ̀rẹ̀ sí jókòó ìgbẹ́jọ́ ni wọ́n ti ju àwọn méjì kan sẹ́wọ̀n oṣù 6 tàbí kí ẹnìkọ̀ọ̀kan wọn san owó ìtanràn 20 pọ́ùn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé bó tiẹ̀ jẹ́ pé ọdẹ ni wọ́n, ìjọba ti ṣòfin pàjáwìrì kan pé ẹnikẹ́ni kò gbọdọ̀ gbé ìbọn dání láwọn ìgbèríko gbogbo. Ẹni tó bá sì ní ìbọn nílé kó gbé e lọ sọ́dọ̀ olórí ìlú, ìyẹn baálẹ̀, tàbí kó gbé e lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ìjọba. Lásìsì Ògúndélé àti Samuel Akínwùmí kò gbé ìbọn tiwọn sílẹ̀. Níbẹ̀ làwọn ọlọ́pàá ti rá wọn mú, tọ́rọ̀ wọn sì délé ẹjọ́. Ńládájọ́ bá láwọn mẹ́wọ̀n nígbà tí wọn kò rówó san. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ̀ ni kò mọ̀, ẹni tí kò bá sì gbọ́ ni kò gbọ́. Àwọn tí wọ́n mú yìí tí wọ́n sì sáré sọ wọ́n sẹ́wọ̀n yìí, ọ̀rọ̀ náà le jù bẹ́ẹ̀ lọ. Kinní kan ló wà nídìí ẹ̀. Ohun tó sì wà nídìí ẹ̀ náà ni pé Samuel Akínwùmí tí wọ́n mú yìí, òun ni alága ẹgbẹ́ alájọṣepọ̀ Mábọ́lájẹ́ àti NCNC lábúlé Ìkìrèkú.
ó sì ti pẹ́ tíjà burúkú ti wà láàrin òun àtàwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá tó wà níbẹ̀, pàápàá baálẹ̀ ìlú náà olóyè James Akíntọ́lá. Baálẹ̀ Ìkìrèkú yìí pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá míì ni wọ́n ń tọ́ka sílé àwọn táwọn ọlọ́pàá yóò mú pé wọ́n pààyàn lọ́jọ́ tí wọ́n ń ja ìjà ìgboro Adélábù lọ́dọ̀ wọn. Nígbà tí ẹjọ́ náà tiẹ̀ fẹjú, Oníkìrèkú fúnra ẹ̀ ló jáde. Ó ní Akínwùmí ló ń kó àwọn ọmọ ìlú náà kiri, àwọn tọ́ọ̀gì lóríṣiríṣi, láti máa ba ilé àwọn jẹ́ kí wọ́n sì pa àwọn tí wọ́n bá rí. Baálẹ̀ náà sọ pé Ọlọ́run pàápàá ló yọ òun náà, nítorí nígbà tí òun rí i tí wọ́n ń bọ̀, òun kò dúró wo ohun tí wọ́n yóò ṣe tàbí kí òun wòran àrà tí wọ́n fẹ́ dá. Kàkà bẹ́ẹ̀, eré lòun bá sá lọ sí orí òkè àjà. Níbẹ̀ lòun sì wà tí òun jókòó tẹ́mútẹ́mú táwọn èèyàn náà kò fi rí òun. Ó ní ṣùgbọ́n òun gbọ́ tí Akínwùmí ń pariwo, ẹ̀yin ọmọ ẹgbẹ́ ọlọ́pàá, òní lẹ́jọ́ ẹ̀san yín o, ẹ jáde kẹ́ ẹ wá gbẹ̀san ibi tẹ́ ẹ ṣe, òní lẹ́jọ́ ẹ̀san pé. Bọ́lá ṣe rí náà rèé o. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn ọlọ́pàá ìjọba ti mú àwọn èèyàn, àwọn tó pọ̀ jù nínú àwọn tí wọ́n mú, àwọn ọmọ ẹgbẹ́ NCNC ní gbogbo wọn. Àwọn tí kò bá sì jẹ́ ọmọ NCNC, wọn yóò jẹ́ ọmọlẹ́yìn Adélábù. Àwọn adájọ́ tó ń dájọ́ náà kò fọ̀rọ̀ falẹ̀ rárá o, nítorí láàrin ọjọ́ díẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ju àwọn èèyàn sẹ́wọ̀n lóríṣiríṣi. Lọ́jọ́ 15 oṣù kẹrin náà, àwọn ará Ọmí Àdìó 15 ni wọ́n sọ sẹ́wọ̀n. Níṣe lọ̀kan nínú wọn, Òjó Ṣàngó, sì bú gbàràgàdà sẹ́kún tó ń pariwo pé ìran òun ò ṣẹ̀wọ̀n rí o, ìran òun ò ṣẹ̀wọ̀n rí o. Bẹ́ẹ̀ kí wọ́n tó la mẹ́wọ̀n oṣù 9 yìí, òun ló ti ń fọ́ koko tẹ́lẹ̀ pé kò sọ́ta ìbọn kan láyé yìí tó lè wọ òun lára, èèwọ̀ ni. Lọ́jọ́ tí a wí yìí ni wọ́n ju Múrítàlá Àyíkí, Múradéyò Àkàndé, Lásìsì Àyìnlá, Álímì Àkànjí, Sàláwù Àkànjí, Sànúsí Alákà, Ọláwóorí Àjàdí, Àlàsí Àyìndé, Búsàrí Ìyàndá, Alásí Àkàndé, Sùlàìmọ́nù Àjàní, Adéwọlé Àlàdé, Lásìsì Àlàdé àti Tìjání Àlàbí, tí wọ́n jù wọ́n sẹ́wọ̀n oṣù 6. Ará Ọmí Àdìó ní gbogbo wọn. Ṣùgbọ́n oṣù 9 ni wọ́n sọ pé kí Òjó Ṣàngó fi lọ ṣẹ̀wọ̀n, nítorí adájọ́ Piper sọ pé òun gan ló kì àwọn èèyàn láyà nígbà tó kó sáṣọ Ṣàngó tó ń ṣe bíi pé òun ni Ṣàngó tòótọ́, tó sì kó ìbẹ̀rù sọ́kàn ẹni gbogbo. Ìyẹn lẹ̀wọ̀n tiẹ̀ ṣe pọ̀ ju ti gbogbo àwọn tó kù lọ. Adájọ́ ní lóòótọ́ ni wọn kò pààyàn tí wọn kò sì ṣe ẹnikẹ́ni léṣe, ṣùgbọ́n wọ́n kóra wọn jọ lọ́nà tí ò bófin mu ni. Bí nǹkan ṣe ń lọ rèé lẹ́yìn tí Adélábù kú tán, àwọn ọmọ ẹgbẹ́ NCNC àtàwọn ọmọlẹ́yìn àgbà òṣèlú náà di ewé ojú omi tí wọ́n kàn ń pòòyì kiri. Bẹ́ẹ̀ ọjọ́ ìbò ti súnmọ́ etílé. Nígbà tí nǹkan yóò tiẹ̀ bàjẹ́ pátápátá, ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ti mú tí wọ́n ń bá ṣẹjọ́ yìí bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ pé àwọn aṣáájú ẹgbẹ́ alákùkọ ìyẹn NCNC àtàwọn aṣáájú ẹgbẹ́ mábọ́lájẹ́ ni wọ́n sọ pé káwọn gbẹ̀san ikú Adélábù lára àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá. Nídìí èyí, ìkéde tún jáde lábẹ́lẹ̀ pé kí wọ́n máa ṣa gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ alákùkọ tí wọ́n bá ti rí tàbí aṣáájú ẹgbẹ́ mábọ́lájẹ́ níbi yòówù tí wọ́n bá ti rí wọn, nítorí àwọn náà lọ́rọ̀ láti wá sọ. Lọ́jọ́ tí wọ́n ń sìnkú Adélábù làwọn kan ti kóra wọn jọ, wọ́n láwọn ni ọmọlẹ́yìn ẹ̀, wọ́n láwọn yóò dá ẹgbẹ́ òṣèlú ńlá kan sílẹ̀ láti máa ṣèrántí Adélábù. Kíá ni wọ́n ti dá ẹgbẹ́ náà sílẹ̀, orúkọ tí wọ́n sì pe ẹgbẹ́ ọ̀hún ni ẹgbẹ́ Adelabu Resurrection Party. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá jí ọmọlẹ́yìn Adélábù nínú ẹgbẹ́ NCNC àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mábọ́lájẹ́ pátá kí wọ́n máa bọ̀ nínú ẹgbẹ́ náà, nítorí ẹgbẹ́ tí yóò mú gbogbo àgbékalẹ̀ àti èròǹgbà Adélábù ṣẹ nìyẹn. Àwọn èèyàn ti rò pé ẹgbẹ́ náà yóò fò bíi lékèélékèé aláṣọ funfun ni, tí yóò sì di ẹgbẹ́ tí gbogbo ìlú ń tẹ̀lé, pàápàá àwọn èrò Ìbàdàn. Ṣùgbọ́n nǹkan ò ṣẹnure fáwọn aṣáájú ẹgbẹ́ tuntun náà, nítorí ọmọlẹ́yìn Adélábù ni gbogbo wọn. Nígbà tọ́rọ̀ sì ti jáde pé àwọn ọlọ́pàá fẹ́ máa mú gbogbo àwọn tí wọ́n bá ń pe ara wọn lọ́mọ Adélábù tàbí tí wọ́n ń pe ara wọn ní aṣáájú ẹgbẹ́ NCNC tàbí ti mábọ́lájẹ́, níṣe ni gbogbo àwọn tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ fẹ̀yìn rìn. Bẹ́ẹ̀ lẹ́nìkan ò gbúròó àwọn èèyàn náà mọ́, wọ́n pòórá bíi iṣó ni. Nígbà tọ́rọ̀ ti dà báyìí, ìṣòro wà fẹ́nikẹ́ni tó bá ń ṣe ẹgbẹ́ òṣèlú míì yàtọ̀ sí ẹgbẹ́ ọlọ́pẹ nílẹ̀ Yorùbá nígbà náà, nítorí bí ariwo ẹnìkan bá fẹ́ pọ̀ jù, wọn yóò gbá a mú lẹ́sẹ̀kẹsẹ̀, wọn yóò sì sọ pé òun náà wà lára àwọn aṣáájú tó sọ pé káwọn ará abúlé náà máa pààyàn kiri. Kò sẹ́ni tí kò mọ̀ nínú àwọn olóṣèlú pé ẹni tí wọ́n bá forí ẹ̀ fọ́ àgbọn ò ní jẹ níbẹ̀.
nítorí ẹ̀ ní kálukú wọn ṣe sá lọ, ẹlòmíín sì sá padà sẹ́yìn. Ó lọ bá àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pàá tó wà nítòsí jẹ́ẹ́jẹ́, ó sì sọ ara ẹ̀ di ọmọ ẹgbẹ́ wọn. Báyìí lọ̀rọ̀ ṣe rí lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìbò àwọn ará ìjọba ìbílẹ̀ nílẹ̀ Yorùbá ìgbà náà. Ẹgbẹ́ ọlọ́pàá ń pa gbogbo wọn pòópòó ni, kò sí sẹ́nìkan tó lè dí wọn lọ́wọ́ mọ́. Kí ló wá ṣẹlẹ̀ sáwọn ọmọlẹ́yìn Adélábù tí wọ́n mú? Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n yẹgi fún o. Báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ níbi ìparí ìtàn Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́ẹ̀sì ọkùnrin ogun. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn Adélábù yìí. Ọláìwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ tòní o.